ẹ̀yin èèyàn mi ẹ bá mi ká lọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ojú. Kọ́ọ̀lù ń pọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ ojú, nípa ọ̀rọ̀ cataracte àti glaucoma gidi gan. Báwo la ṣe ń ṣe? Báwo la ṣe ń lò? Ewé kan péré náà ni la fi yanjú ẹ̀. Ewé ẹyọ kan péré náà la fi yanjú ẹ̀. Ẹ bá mi share, ẹ bá mi tẹ love and like ẹ jọ̀ọ́. Ẹ tẹ love and like, ẹ share, ẹ tẹ love and like, ẹ share, ẹ tẹ love and like, ẹ share. Ewé ẹyọ kan fún ojú. Ewé ẹyọ kan fún glaucoma àti cataracte. Yóò jẹ́ gbogbo ohun tó bá jẹ́ ìdọ̀tí tó wà ní ojú, yóò jẹ́ dànù yányán. Yóò jẹ́ dànù yányán. Ní tẹ́ bá mi share, bá mi subscribe sórí YouTube mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love and like ASIRI Ọjọ́bí Solution TV. Ẹ tẹ love and like, ẹ share. Ẹ lọ bá mi lọ sí inú igbó báyìí. Ẹ lọ sínú igbó, ẹ má bínú. Àbí kẹ́ pè ní sáìtì. Ẹ má bínú. Ewé yìí tí mo mú dání là ń pè ní ewé ìjìnrìn, ẹ wò dáadáa. Tí ẹ ti rí ewé ìjìnrìn, ẹ wá já báyìí. Ẹ ti bí mo ṣe já ewé ìjìnrìn, ẹ já. Tẹ́ bá ti já, ẹ wá mú ewé ìjìnrìn yìí, ẹ já, ẹ gbó. Ẹ máa gbó mọ́ báyìí. Ẹ máa gbó mọ́ báyìí. Ẹ má bínú, èmi náà ni mo mú fóònù dání ni kó ba lè clear. Ẹ máa gbó mọ́ báyìí. Ẹ máa fọwọ́ méjèèjì gbó tàbí kẹ́ já kó pọ̀. Kò nídìí kẹ́ sànú kankan. Tó bá dẹ̀ wù yín ẹ lè sànú, but ẹjọ́ mi ara rẹ̀ ó dry. Ẹ wá gbó ewé yìí. Ewé ìjìnrìn yìí nìkan ni o. Tẹ́ bá ti wá gbó, bó la ṣe lò. Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ subscribe sórí YouTube mi. Ẹ ṣé àdúpẹ́ àti wọ 100k followers báyìí. 100k. Ẹ ṣé àdúpẹ́. Àmọ́ ìdórí ẹ̀, àwọn èèyàn ń pè mí gan nípa rẹ̀ gidi gan. Láìgbà tí mo ti fi iṣẹ́ orógbó yẹn lẹ̀, àwọn tó pé jù wọ́n ti lé ní 3000. Àwọn tó ń fún mi ní mẹ́sẹ̀gì ní WhatsApp nípa ọ̀rọ̀ ojú. Mo sọ̀rọ̀ nípa ojú ń bẹ̀. Àmọ́ eléyìí náà tún powerful dáadáa. Ẹ lọ bá mi wá ewé ìjìnrìn báyìí. Ẹ ti rí ewé ìjìnrìn, ó ní mo mú dání. Ẹ̀yin o, mo dìídì wá kan ni. Òun náà tún lélẹ̀. Ṣé ti rí? Òun náà nìyẹn. Ẹ̀yin o, a dìídì wá kan bí báyìí ni. Òun náà tún lélẹ̀. Ṣé ti rí? Òun náà tún ni. Òun náà ni. Ewé ìjìnrìn báyìí, ẹ bá mi gbó. Tẹ́ bá ti gbó, ẹ má fomi sí o. Ẹ má fi nǹkan kan sí. Déédéé omi tó bá jáde lára rẹ̀, ẹ wá ice drop, ike ice drop kékeré yẹn, ẹ rọ́ sínú rẹ̀. Tó bá ti di lálẹ́ tó ń tọ̀ bá ti fẹ́ sùn. Ẹni kó ń tọ̀ máa kan sí ojú rẹ̀, ojú méjèèjì. Tó bá yẹ kó ojú ẹyọ kan ni, ẹni kó máa kan. Tó bá yẹ kó ojú méjèèjì ni, ẹni kó máa kan sí. Pẹ̀lú ògo Ọlọ́run. Àtàtìlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ń tọ̀ gbogbo ohun tí ń jẹ́, ohun tí ń dà láàmú nínú ojú, yóò sì máa kó ń bẹ̀. Yóò sì máa ṣe kíni? Yóò máa kó ń bẹ̀. Ewé ìjìnrìn, ewé ẹyọ kan fún glaucoma àti cataracte. Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀. Ẹ bá mi subscribe sí YouTube mi. Ẹ bá mi comment sanda rẹ̀, ẹ bá mi share rẹ̀ jọ̀ọ́. YouTube ASIRI Ọjọ́bí. Ewé ẹyọ kan fún cataracte àti glaucoma. Ewé ẹyọ kan tá a fi wo cataracte àti glaucoma. Kí ló kọ ewé náà? Ewé ìjìnrìn. Ẹ gbó. Ó ẹ ní fomi sí. Ó nìkan. Ẹ wá rọra dà sínú. Ó nìkan tẹ́ bá ti gbó tán. Ẹ wá rọra dà sínú ike ice drop. Òdìdí omi tó bá jáde ńbẹ̀ ni, kò bá sí omi dédé síbí kan. Ẹ dà sínú ike ice drop. Ẹ máa kan sójú lálálẹ́ tó ń tọ̀ bá ti fẹ́ sùn. Lógo Ọlọ́run kò tún gbúrò rẹ̀ mọ́. Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀. Any question 07033449598. 07033449598.